ẹkọ́nọ́mì orílẹ̀-èdè yìí báwo ló ti fẹ́ dún orí tí ń ta àwọn ọmọ orílẹ̀-èdè yìí báwo lórí òṣè ní tàwọn mẹ́ ẹ̀dẹ́kùn ìtọ́bákẹ̀ ló yẹ dáná o ìgbógun ti Áfíríkà ẹgbẹ́ wa òǹkọ́lọ́kàn báyìí òǹkọ́lọ́kàn ọ̀nà àbáyọ lórí ẹkọ́nọ́mì wa ó ti met down. Nigeria economy has met down. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Lórí ibo ni nǹkan ṣe ń lọ, ibo ni nǹkan dé nínú ìgbésí ayé wa, bó ni nǹkan ṣe ń lọ lórílẹ̀-èdè yìí. Torí pé a gbọ́dọ̀ máa update wa, a gbọ́dọ̀ máa jẹ́ kó yé wa níbo ni nǹkan dé, bó ni nǹkan ṣe ń lọ. A ní rí wàhálà o. Gbogbo wa la rí Mohamed Bazoum nínú Niger. Ààrẹ tí wọ́n yọ kúrò nípò Mohamed Bazoum lórúkọ rẹ̀ nínú Niger. Àwọn àjọ ECOWAS wọ́n ní àwọn fún ìlú Niger ní a week kí wọ́n dá ìjọba padà fún Mohamed Bazoum eléyìí tó jẹ́ ààrẹ alágbádá ìlú Niger. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu bí wọ́n ṣe lé Mohamed Bazoum kúrò lórí ipò, àwọn aráàlú Niger ṣe ni wọ́n ń fò fáyọ̀, tí wọ́n ń dùnnú, tí wọ́n ń jó, tí wọ́n ń yọ̀, tínú wọn ń dùn. Sí ìyàlẹ́nu àwọn aráàlú dẹ̀ ṣe wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀, wọ́n jẹ́ kó yé àwọn oníròyìn pé bó ṣe rí yẹn tí àwọn ológun gba ìjọba lórílẹ̀-èdè àwọn ọtí àwọn ọlọ́run pé inú àwọn dùn débi pé wọ́n nínú àwọn dùn sí, wọ́n dẹ̀ fọ́n síta, wọ́n bẹ̀rẹ̀ sí ní ìdùnnú, wọ́n jó kiri gbogbo nóòlú. Ṣé mọ̀ pé tó bá jẹ́ pé ìjọba ológun tó gbàjọba lórílẹ̀-èdè Niger tó bá jẹ́ pé n tí wọ́n ṣe n tí ọ̀dá ni, àwọn aráàlú Niger ó yẹ kí wọ́n protest, ó yẹ kí wọ́n jáde kí wọ́n tako ìjọba yẹn pé èyí tí ìjọba ìṣẹ́ ọ̀dá o, ààrẹ tí mẹ́bẹ̀ àwọn gbádùn rẹ̀ o, èyí tó yẹ kó ṣẹlẹ̀ nìyẹn o. Kàkà kínú eléyìí ṣẹlẹ̀, jíjáde tí àwọn aráàlú jáde, wọ́n jáde pé àwọn inú àwọn dùn, wọ́n wá ń jó, wọ́n ń yọ̀ pé ààrẹ Mohamed Bazoum kúrò lórí ipò, ológun gbàjọba, wọ́n dúnú. Ẹ dákun, ìbéèrè mi lélẹ́yìí tí gbogbo ọ̀jọ̀gbọ́n ayé, èyí tí mo ń sọ yìí gbogbo wa náà là ń gbọ́, àbẹ́ tí ọba kọ́rẹ́ǹtì lókù. Gbogbo wa la rí tó ṣẹlẹ̀ nílùú Niger. Èmi ọ̀sán láti ní dá nǹkan kan sílẹ̀, ṣùgbọ́n afẹ́ gbogbo wa lájọ́ rí, lájọ́ ń gbọ́ tó ṣẹlẹ̀. Ẹ̀kọ́ wo ní ń bẹ nínú tó ṣẹlẹ̀ yìí? Kéyìn ó kú káwọn aráàlú á máa dùnnú, tàbí kéyìn ó kú káwọn aráàlú á máa banújẹ́. Ṣé ẹ rí pé ẹ̀kọ́ kan ni méjèèjì kọ́ wa? Ẹni tó kú ònípò táwọn aráàlú dùnnú tí wọ́n ń fò fáyọ̀, wọ́n kú ònípò, ẹ̀kọ́ kan la kọ́ lára yẹn o. Ẹni tó kú ònípò táwọn aráàlú wá ń banújẹ́ pé Ọlọ́run ṣe lágbájá kú ònípò, wọ́n wá ń jó, wọ́n ń yọ̀, wọ́n banújẹ́, inú wọn tó ń dùn ní pé èèyàn kú ònípò. Ṣé ẹ rí pé ẹ̀kọ́ kan náà nìyẹn tó kọ́ wa? Mohamed Bazoum nílùú Niger ó kú ònípò, àwọn aráàlú wá ń dunnú, wọ́n ń yọ̀, wọ́n ń fò fáyọ̀ pé Mohamed Bazoum kú ònípò. Ara wọn yẹ gágá. Mo máa ń sọ pé àìṣe dáadáa ara ayé yìí máa ń múni rántí ará ọ̀run. Ṣé wá rí tí mẹ́mẹ́ àwọn àjọ ECOWAS lẹ́yìn tó yẹ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu àwọn ni wọ́n jẹ́ olórí àwọn ECOWAS, gbogbo olórí orílẹ̀-èdè Áfíríkà lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n wá ṣe ìpàdé, wọ́n ní àwọn fẹ́ dá Mohamed Bazoum padà sórí ipò. Ọ̀rọ̀ yẹn dàbí kéèyàn fẹ́ dá ìbànújẹ́ padà fún àwọn títí ń dunnú lójú tèmi o. Torí pé
kí kúrò ń bẹ́ tí wọ́n bẹ́ dàtú kúrò lórí ipò inú àwọn aráàlú Libya ń dùn ni. So ó túmọ̀ sí pé tí wọ́n bá ti dá wọn bẹ́ dàtú padà sórí ipò wọ́n dá ìbànújẹ́ padà sí wọn lọ́dọ̀ ni. Kí ló dé táwọn aṣáájú ò ní túnra wọn ṣe lọ́dọ̀ àwọn tí àwọn aráàlú? Kí ló dé tó jẹ́ pé tó ọmọ wà nípò ò ní ṣe dáadáa sí àwọn tí wọ́n fi ẹ́ sípò wàá máa jẹ́ ayé alákátá? Àwọn alágbára méjì ni wọ́n ń bẹ lábẹ́ ìdìtẹ̀gbàjọba tó ṣẹlẹ̀ nílùú Nìjẹ̀. Ọ̀rọ̀ alágbára méjì ni Russia pẹ̀lú àwọn bíi France, Amẹ́ríkà, àwọn ni wọ́n jọ ń fi gẹ́gbẹ́ga lórí agbára. Ó ní pé lánàá àwọn Russia ni wọ́n lágbára jù lágbàáyé. Ìwọ tó yẹ bá pé ní mo fẹ́ kọ́ máa wọ̀n kàbá mi lọ pẹ̀lú ohun tí mo sọ yìí o. Ẹni oríire ọ̀bá pé ní tí mo sọ ò ní yé o. Lánàá àwọn Russia àwọn ni wọ́n jí alágbára lágbàáyé. Ṣùgbọ́n lẹ́nìí àwọn Amẹ́ríkà ti gbàgbára lọ́wọ́ wọn. Ọwọ́ àwọn Amẹ́ríkà lágbára wà. Nínú àwọn tí ti yọ orílẹ̀-èdè yìí lẹ́nu, àwọn Áfíríkà lẹ́nu làwọn Amẹ́ríkà wà. Ẹ má jẹ́ àtàrà wa. Bọ́bẹ́ bí ilé rẹ̀, rìfáínàrì wa tí ọ̀dá, àwọn wọlé ti dín bẹ́bẹ̀. Rìfáínàrì wa tí ọ̀dá. Torí pé Amẹ́ríkà, ọ̀dọ̀ wọn láti lọ fọ epo. Tí a bá wọ epo tán lórílẹ̀-èdè ibo là ń gbé lọ. Amẹ́ríkà láti lọ fọ. Tán bá fọ tán, wọ́n wá lẹ́sẹ̀ dá epo yẹn padà sí. Ẹ̀dẹ́kun ẹwù adúrú epo nìkan náà máa dákadà o. Ìdí wọ́n ń yọ látara epo wa ní rọ̀ ọ̀pọ̀. Ọ̀yìn mẹ́mẹ́ kẹrù àìmọye màtíríà sí mẹ́lára epo yẹn táwọn àjò òtún mọ̀ tí wọ́n ń yọ lára rẹ̀. Ṣùgbọ́n wọ́n dá epo padà fún wa, wọ́n dá pẹ̀lú padà fún wa. Gbogbo nǹkan yòókù tí wọ́n yọ lára rẹ̀ ó máa jí àjẹmọ́nú ti tí wọn. Àtọ̀sánwó. So àwọn Amẹ́ríkà àwọn àgbàdo àkádé rìfáínàrì ti tiwa. Àwọn Russia wọ́n jókòó, Russia jókòó, wọ́n wá wò pé àwọn Amẹ́ríkà tí ń bá wá takàngbọ̀n yìí kí ni tí wọ́n gbójúlé, kí ni wọ́n fi ti agbára. Wọ́n wá ní ìtọ́ta pé orílẹ̀-èdè Áfíríkà ó ní Amẹ́ríkà fi ń ṣe agbára. Orílẹ̀-èdè Áfíríkà l'Amẹ́ríkà fi ń ṣe agbára. Bẹ́ẹ̀ sì ni àwọn Áfíríkà ó ní àwọn United States of America ń jẹ. Àwa ni wọ́n jẹ. Gbogbo tí wọ́n fi ń live long Áfíríkà ni wọ́n ń wá tí wọ́n ti ń kó lọ. So torí ìrẹ́lẹ̀ yìí àwọn Russia wọ́n wá wọnú Áfíríkà wá. Torí pé Russia fẹ́ gbàgbára padà gẹ́gẹ́ bí ẹni tó ti lu agbára rí lágbàáyé. Wọ́n máa pè gbogbo àwọn olórí àwọn president Áfíríkà wọ́n pè wọ́n sí ìpàdé. Wọ́n bá wọn ṣe mítìnì pé tẹ́ẹ̀bá ti gbogbo tẹ́ẹ̀bá ti ní ìdí ẹ̀yin Áfíríkà ẹ wá máa bí àwọn Russia léèrè àmọ́ fún ilọ́pẹ̀. Tẹ́ẹ̀bá fẹ́ yáwó owó tàà máa yá lọ́wọ́ Amẹ́ríkà tó jẹ́ pé wọ́n gba èlé tí wọ́n bá ti ẹgbẹ́ èlé èyí tí wọ́n fi gbà padà lọ́wọ́ wa yóò ju owó tàà yá lọ. Àwọn Russia wá ní ẹ má wọ̀rí ẹ wá máa yáwó owó tí ò ní interest máa fún yín. Tẹ́ẹ̀bá ní ìdí kan ẹ máa béèrè lọ́wọ́ Russia olórí President Russia wọ́n bá àwọn African leaders wọ́n bá wọn ṣe pàdé bẹ́ẹ̀. Kété tí àwọn African leaders kúrò ní ìpàdé kan tí wọ́n délé olóbi ìdìtẹ̀gbàjọba tí ń ṣẹlẹ̀ ní Áfíríkà lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn Niger wọ́n délé wọ́n padà rí pé àṣẹ ìyàwó ń jẹ láti ẹjọ́ ìpẹ̀lú àwọn tí ń yá wa lówó, àwọn tí ó fúnni ní ẹyin tí yóò gba odidi adìẹ lọ́wọ́ wa àtẹ́yà ni wọ́n ṣe tán láti lé àwọn any other government torí French ní control inú Niger. Ẹ̀yin ọmọ ìyá mi ọ̀rọ̀ lọ́wọ́ rí mú ṣe rí Burkina Faso àwọn náà ṣe bẹ́ẹ̀. Burkina Faso àwọn ológun ti gbàjọba ní Burkina Faso, ológun ní rúrù ní Burkina Faso. Àwọn Mali náà àwọn náà ṣe bẹ́ẹ̀, ológun náà ní rúrù nínú Mali.
nígbà tí wọ́n wá gbọ́ pé àwọn Amẹ́ríkà wọ́n wá ń ti Áfíríkà, àwọn African leaders, àwọn ECOWAS, àwọn àjọ ECOWAS, àwọn Amẹ́ríkà wá ń tì wọ́n pé ọya ẹnìdé ogun ìgbésí àwọn yẹn ẹgbọ́dọ̀ gbàjọba kẹ́ dá ìjọba àlàáfíà padà, ìjọba alágbádá, ìjọba democracy mo là ń ṣe. Ṣé ìjọba democracy lè fìyà jẹ aráàlú? Ìjọba democracy ò lè fìyà jẹ aráàlú. Lábí ń pè àwọn aṣáájú sákẹ́ẹ̀sì pé ká ṣe dáadáa. If truly we wanted to embark on democracy, kò yẹ kí ìlú orí báyìí, kò yẹ kí ọ̀rọ̀ epo orí báyìí, kò yẹ kí ọ̀rọ̀ náà orí báyìí, kò yẹ kí ọ̀rọ̀ skúù orí báyìí. Àwọn African leaders, àwọn Africa, àwọn ECOWAS, wọ́n wá instigate, America ti instigate ECOWAS pé wọ́n kí wọ́n rí pé wọ́n fi lẹ́mọ́ Niger. Mali náà wá padà rí pé Africa, àwọn ECOWAS, àwọn brotherhood wọ́n ti fẹ́ gbógun ti Niger. Àwọn náà wá support Mali, àwọn Mali ti support ti Niger. Kódòfúà náà ti support ti Niger against ECOWAS. Mo fẹ́ ká rí fáàtì kan nínú ọ̀rọ̀ yẹn. ECOWAS tó bẹ́ẹ̀ lọ fi pàgbà agbára kúrò lọ́wọ́ àwọn ológun nílùú Niger, Africa brotherhood ní Niger o. Nàìjíríà àti àjọ ECOWAS yòókù, gbogbo orílẹ̀-èdè yòókù lábẹ́ ECOWAS. Africa ni wọ́n, Africa wọ́n wà gbogbo tira wọn. Africa méjì, àwọn àmọ́ yìnbọn nílùú Africa láàrin dúdú àti dúdú. Àwọn bẹ̀rẹ̀ sí ní jà ní Africa wá bẹ̀rẹ̀ sí ní máa jà, a máa bára wádà ní Africa. Àwọn alágbára torí pé àwọn fẹ́ gbàgbára àgbáyé, wọ́n wá fẹ́ lọ Africa, wọ́n fẹ́ sọ Africa di battlefield. Torí pé àwọn alágbára àgbáyé ni wọ́n bára wọn jà. Russia fẹ́ gbàgbára, Russia fẹ́ di pé Africa ni America, France ni wọ́n fi ń ṣagbára. Àwọn Amẹ́ríkà ni, àwọn France ni, pé Africa ni wọ́n fi ń ṣagbára. Russia fẹ́ gbàgbára yẹn padà. Russia wá pé àbí kò ń lọ sí Africa, kò ń lọ kó àwọn Africa sí abẹ́hùn. Tí àwọn Amẹ́ríkà àti France ọba ti rí Africa wọ̀ mọ́, nǹkan ṣe wọ́n. Bẹ́ẹ̀ sì ni, tí Africa bá decide láti má bà Amẹ́ríkà ṣe mọ́lẹ̀ ní nǹkan sí Amẹ́ríkà. Tí gbogbo African leaders tí wọ́n bá decide láti má bà France ṣe mọ́lẹ̀ ní nǹkan ṣe wọ́n. Gbogbo ọjà tí Amẹ́ríkà bá ṣe ibo náà kó bọ̀, gbogbo tí France bá ṣe ibo náà kó bọ̀, Áfíríkà ni wọ́n ti ń tajà wọn, àwa ni wọ́n ń jẹ, Áfíríkà ni wọ́n ń jẹ. Torí ìdí èyí, gbogbo àwa tí a jẹ́ olórí ní gbogbo àyíká àyètẹ́nì kọ̀ọ̀kan wọ́n bá wà, ọ̀rọ̀ yìí kẹwàá. Àwọn ìjọba àgbáyé, ìjọba òkè tá ń sọ yìí, a ń fi wọ́n sí àpèjúwe sínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa ni. Ayé tó wáyé àlejò ni ẹ. Ayé tẹ́nì kọ̀ọ̀kan wẹ́wà àlejò ni, àbí kò ṣe dáadáa. Tó bá máa pàlejò ni ẹ, láàyè tó wáyé wà á ti pẹ̀lẹ́pẹ̀lẹ́. Torí pé àdẹ́lù, alàlè káyérì kàfá ilé yìí. Ẹni ó bá tó yàn ti sẹ́rẹ́, tó fi sẹ́rẹ́ èèyàn pé má ṣe ti sẹ́rẹ́ rẹ̀ o, iṣẹ́ rẹ̀ lélẹ́ yóò máa ṣe báyìí o, dáadáa rẹ̀ o ní ọ máa ṣe o. Torí pé ẹni tó wà lórí ipò dáadáa tó bá ṣe, ó fi tọ́ ẹni tí ń bọ̀ lẹ́yìn tí ó padà lórí ipò yẹn, ó fi tọ́ sọ́nà rí. Ìwọ́n tó wà lórí ipò, tó ti àìmọye project, ẹni tí ń bọ̀ lẹ́yìn ẹ náà máa rẹ́ gbìyànjú kó ṣe ju tó ṣe yẹn lọ. Bẹ́ẹ̀ náà ni ìwọ tó wà lórí ipò tó ọba ayé jẹ́, ó ti fi àpẹẹrẹ mú lélẹ̀ báwọn tí ń bọ̀. Ó ti ń jẹ́ kó yí àwọn tí ń bọ̀ pé bí mo ṣe ṣe yìí náà ni lẹ́yìn náà ti máa ṣe o. Ètò tí ó sọ̀rọ̀ lórílẹ̀-èdè yìí nìyẹn láti correct ọ̀pọ̀lọpọ̀ àwọn mistakes tí àwọn past leaders tí wọ́n ti ṣe. Lójú ó sọ̀rọ̀ tó
pé tẹ́ bá padà rí àṣìṣe ìwà jẹgúdújẹrá ìwà olè tí àwọn past leaders tí wọ́n ti wù ẹni ọba débẹ̀ yọ́ mọ̀ pé ibo ló ti wá fẹ́ tó sí báyìí wọ́n ti bá kiri ìjẹ́ kọjá àríbíà mọ́ ní òun lẹ̀sẹ̀ olókan dìsáàdì pé kémi náà kúkú máa rán kémi náà mú tẹ̀lé bẹ̀ a ní kémi náà mú tẹ̀lé bẹ̀ eléyìí ní continue lérí pídí ara rẹ̀ onírìpídì ara rẹ̀ lọ́jẹ́ kórílẹ̀-èdè yí orí bó ṣe rí kò sí ọmọ orílẹ̀-èdè tí wọ́n lè pèpè dẹ́kun gbogbo ẹ̀yìn ẹ̀dà àyàn síta tó bá jẹ́ pé ìta ń sọ àpárọ ọmọ orílẹ̀-èdè rẹ̀ ẹkùn àyàn síta kẹfún oníwé kẹ́ẹ̀dí kí wọ́n sáàmù opinion àwọn èèyàn nínú òlú pé ẹ̀kẹ́ ẹ̀dá kan ìjọba táǹsì lórílẹ̀-èdè yìí sí ìjọba dáadáa ní sẹ́nu yẹ́mọ̀ sí ìjẹ́ lè ṣàdúrà fáwọn tí wọ́n wà níjọba lórílẹ̀-èdè ẹ̀ka ẹgbọ́n táwọn èèyàn mọ̀ sọ ẹni ọba wà láàyè kẹ kọ̀yẹ kéjì rẹ̀ ó di ìwọ tó ọba fẹ́ ṣàṣeyọrí nípò kan ọgbọ́dọ̀ máa lẹ etí ní gbogbo ìgbà kọ́ jẹ́ kókó ní etí jẹyàn bí gbọ́rọ̀ nínú ìní etí yẹn látò sí ó ti máa wá nínú ọgbọ́ ní etí lórí tí wọ́n bá ń sọ láì dá nípa èèyàn ṣàtúnṣe ní kìí ṣe pé wà máa lé ẹ̀mí àwọn tí ń sọ yẹ kiri ẹni ọba fẹ́ ṣàṣeyọrí tó ọba gbọ́ pé wọ́n ń sọ ìdá kan nípa rẹ̀ ọwà nípò ọwọ́ ń gbọ́ pé wọ́n bá ìjẹ́ níbìkan wọ́n sọ̀rọ̀ rẹ̀ láìdá níbìkan wà wá lọ́gbẹ́ ń wá ìdí pé kí ni tí mo ṣe tí wọ́n fi ń sọ̀rọ̀ mi láìdá kì í ṣe pé wà wá máa wọ́nà láti pé ẹlọ́bá ẹ̀kọ́ lọ́pàá gbé ẹlọ́ ti mẹ́lẹ́ ẹlọ́ ààrẹ sí ẹ̀ èyí tí ò jẹ́ kó ilẹ̀ rẹ̀ délé gíwá ikú kílókú ṣe bí ikú pé abẹ́sà tó ṣe ó wá ń sọ̀rọ̀ oníròyìn ní ó ń sọ àwọn àṣìṣe tí àwọn aṣáájú gbà ní tí wọ́n fi lọ wò pé èyí tó ọmọ yìí ń sọ sódodo ní ó bá jẹ́ òdodo báwo láti bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ báwo láti bẹ́ẹ̀ ṣàtúnṣe níbi òdodo ní sọ kàkà bẹ́ẹ̀ wọ́n lọ fún lẹ́tà bọ́ọ̀mù délé gíwá èyí tó gbẹ̀mí délé gíwá rẹ̀ irú ibi tí wọ́n bá ti ń pa ẹni tí ń sọ òdodo kí àtúnṣe ó lè bá wáyé ṣérú ìlú bá lẹ́tọ̀ ìtọ́fẹ́ bàjẹ́ àwọn kan sì ní pé kí ní ìfẹ́ bàjẹ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní pariwo pé ẹmọ́ jẹ́ ó bàjẹ́ ó ti fẹ́ bàjẹ́ ẹ̀sà tó ṣe kan wá sọ pé ilé àwọn tí ń pariwo ọyẹ́ ẹ̀lọ gbé wọn ẹ̀lọ pa wọn dànù ẹ̀dá kò sí nǹkan ìròyìn bàjẹ́ ó yẹ kí ìgbésí ayé rí orí báyìí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè ìgbésí ayé wọ̀ yọ orí báyìí bẹ́ẹ̀ ni gbogbo àrùn ó ní ẹni tó yẹ kí ìgbésí ayé rẹ̀ wọ́n sì jù lórílẹ̀-èdè yìí nígbàtí títúsì ní yìí lọ́sọ̀rọ̀ yẹn nígbàtí ọkọ̀ ìjàpá tó ní yìí ó ní gbogbo àrùn sọ̀rọ̀ yẹn ó lẹ́ni tí ó yẹ kí ìgbésí ayé rẹ̀ kọ́wọ́sì ẹni tó yẹ kó tòsì jù lórílẹ̀-èdè yìí lẹ́ni tí ó máa ní ọkọ̀ ìjàpá kan pẹ̀lú 3 bedroom flat ẹyọkan irú ẹni bẹ́ẹ̀ lọ ká máa pẹ̀lú lóṣù ní Nàìjíríà bàbá àgbà àti ọlọ́wọ́ bá kẹ́mì yóògùn ẹ wo ipò tí ọ̀pọ̀ olórí ẹ̀sìn wà lẹ́nìí ẹ wo ipò tí àwọn olóṣèlú wà ẹ wo ipò tí àwọn ọmọ ẹni kọ̀ọ̀kan wá wà ẹ wo ipò tí yunifásitì àwọn skúl wá wà àwọn skúl yunifásitì ní polytechnic ní monotechnic ní ọmọ sẹ́nẹ́tọ̀ mélòó ló ń lọ federal university
ọmọ gómìnà mélòó ló wà ní Federal University? ọmọ ààrẹ tẹ́bà tó wáyàn minister for education sọmọ minister wà ní university yẹn. àwa là ń lọ àwa mẹ̀kúnnù, àwa là ń ka university, Federal University ni, Federal Polytechnic ni, State NC ni. kò bá jẹ́ pé ọmọ títí wọn náà ń lọ síbẹ̀, ẹ̀tọ́ ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí afẹ́. Alá ilẹ̀ ìbánu gẹ̀ẹ́gbó ní ààrẹ yẹ̀kú pàlílà ẹ̀dà oòzò ayẹ́rẹ́ ìwọ̀n ọ̀bẹ̀ ń tàà fẹ́ lò nínú ayé ìjọyẹ ká tún fi nira lò. ọdún mélòó là ń lò? àwọn èèyàn olò 100 náà. ẹni tẹ́ ẹ bá ní tó bá wà ní 100 years báyìí, àwọn àgbà àtijọ́ ń wà ní 100 years báyìí. ọ̀dọ́ kan ò lò 100 years mọ́ tí níbi ìjẹkújẹ àtẹ́bíkí tí ń pa àwọn èèyàn. àwọn èèyàn orí nǹkan gidi jẹ́, ebi pọ̀, wàhálà pọ̀, òṣì pọ̀, kò sí mọ̀kànbalẹ̀. gbogbo àwọn nǹkan yìí náà lè jẹ́ kábí èèyàn ogún. yẹ̀kú pàlílà ẹ̀dà oòrùn ọ̀yàrá lò yẹ̀kú pàlílà ẹ̀dà oòrùn ọ̀yàrá lò. kí ni tá a bẹ́ẹ̀ ṣe? àbí kí àwọn èèyàn yìí, àwọn tí ó lọ ní kí agbára wà lọ́wọ́ wọn lẹ́ni, tá a bá rí ẹni tó lè kọ ìtàn nínú wọn tí ó kọ ìtàn rẹ̀, tó máa ṣe tó láti kọ ìtàn rẹ̀. gbogbo àwọn tá a ti lé sẹ́yìn ṣàkùṣàkù ni wọ́n àkọ̀tàn rẹ̀ o. ta lọ́kọ̀tàn rẹ̀? ẹ̀dàkọ̀ nínú àwọn past leaders wa, ta lọ́kọ̀tàn rẹ̀? they are ṣàkùṣàkù. yálà ju àdékẹ́ lọ́bẹ̀ kọ̀tàn rẹ̀. wọ́n àyè orí kọ́ tàbí gbẹ̀rẹ̀ bàbá. kò sí aṣáájú tó dórí ipò tó já nǹkan wálẹ̀, yálà àdúrà lè ní kọ́kọ́ ní tọ́jẹ́ ní àkọ́kọ́. kọ́lọ̀ ń kọ́ bá wa fọ̀rún kẹ. ó lé ní àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí tó dé orí ipò presidency, tó di president, ó dẹ̀ já owó epo wálẹ̀. yálà àdúrà lọ́jẹ́ ó jẹ́ bó ṣe lórí ipò yẹn, ó dẹ̀ já owó epo wálẹ̀. ó lọ́jẹ́ ní àkọ́kọ́. tẹ́bẹ̀ rí o, tọ́bọ́ wá jẹ́ pé ẹlòmí ń bẹ tó dórí ipò tó já price wálẹ̀, ẹ jẹ́ ká mọ̀. láti ìgbà ní tí yálà àdúrà ti lọ, ẹni tó padà gbápò ó gbé sókè padà, ẹni tó tún gbà lẹ́yìn rẹ̀ ó náà tún gbé sókè, bàbá tó dé á tún gbé sókè. ó wá ń lo òkè sí, ayé wá ní àwọn èèyàn lára, ayé wá ní àwọn èèyàn lára. Ọlọ́run ló ti wá Ọlọ́run sí dáadáa fún wa. àtúnṣe lórí bí nǹkan ti wọ́ ó ti wọ́ ogun náà tó fẹ́ kó àwọn sọ́jà wà lọ báyìí. ǹjẹ́ lábẹ́ situation dáwà yìí, orílẹ̀-èdè Áfíríkà kẹ́kẹ́ tó yà tó sọ fún fẹ́ lọ́dọ́gbọ́n? àwọn ọrọ̀ àwọn aláṣẹ ìtọ́kàn ó ní bí báwo ni ẹkọ́nọ́mì ó ṣe dúró rẹ̀ níta àríkọ́kàn fún wa ní ẹkọ́nọ́mì orílẹ̀-èdè yìí, báwo ló ṣe fẹ́ dúró rẹ̀? orí tí ń ta àwọn ọmọ orílẹ̀-èdè yìí, báwo lórí òṣè ní tàwọn náà? ẹ̀dẹ́kùn ìtọ́kàn ló yẹ ká lọ. ìgbógun ti Áfíríkà ẹgbẹ́ wa òun kọ́ lọ́kàn báyìí,
òun kọ́ lọ́kàn. Ọ̀nà àbáyọ lórí economy wa ó ti met down. Nigeria economy has met down. Ẹ̀yin ẹ lọ wo rate dọ́là sí náírà, ẹ lọ wo rate sẹ́pà sí náírà. A bag of rice 50,000 naira. Ṣé nǹkan ò ṣe wá? Báwo la ti fẹ́ àdírẹ́sì yẹn? Abọ́ gàrí kan, ọmọ ń tabọ́ gàrí kan ní 600 naira. Ní gàrí tó yẹ pé 150, 150 naira, 100 naira, 120. Bá a ṣe rà nìyẹn tẹ́lẹ̀. Abọ́ gàrí kan wá di 600 naira. Báàgì ráìsì kan wá di 50,000. Àpò sìmẹ́ntì kan ó wá di 5,000, 4,009, 4,800. Depends on area. Sálárì òṣìṣẹ́ òsì kúrò lójú kan. Sálárì òṣìṣẹ́ ẹjá kan ẹni tí ń gba 70,000 wọ́n ta báàgì ráìsì ní 50,000. Ṣó lè jẹ ráìsì mọ́? Ó dàbí èèyàn máa bá 100,000, 150,000 naira lóṣooṣù. Wọ́n ta báàgì ráìsì kẹ́ ní 50,000 naira. Ẹni tí ń gba 150,000 lóṣù ṣó lè balance mọ́? Kò lè balance. Tó níyàwó méjì, tó bí mọ́ bí 12, tó tún ní àwọn tí tó ń gbọ́ bùkátà wọn nínú ẹbí. Sẹ́ẹ̀sì nìkan náà máa jẹ. Wọ́n ní ṣebẹ̀ náà lé, wọ́n ní wọkọ̀. Yọ́ máa wọkọ̀ lọ bí iṣẹ́, ẹ sí owó ọkọ̀, epo tí ń rà sínú ọkọ̀ lọ bí iṣẹ́, ẹ yọ́pọ̀ nínú 150,000. Owó ọdẹ lóṣù, ẹ yọ́pọ̀ nínú 150,000 tí ń gbà. Owó ọdẹ ẹ yọ́pọ̀ nínú 150,000. Owó ọdẹ ẹ yọ́pọ̀ nínú 150,000 tí ń gbà. Owó omi ẹ yọ́pọ̀ nínú 150,000 tí ń gbà lóṣù. Náà sanwó skúù ọmọ wo, ọmọ sanwó skúù ọmọ wo. Ẹ̀yin ọmọ ìyá mi, ó ti wọ́ o, ó ti wọ́ pátápátá, ó ti wọ́ pátápátá. Tá a bá lẹ́yìn kan tó sọ fún agbẹ́tọ̀ wọ́n, ẹgbẹ́ fún pé o lè ní kódà ní ọba gbé mọ́tò lọ́lé kó lè ṣe ẹ̀tọ́ bá ra fún táǹkì. Ẹlọ ẹ̀tẹ̀lé délé iṣẹ́ wo ní ṣe. Òṣìṣẹ́ ìjọba kan kò tó bẹ́ẹ̀ kọ́ra epo fún táǹkì lásìkò yìí. Ó wà bí dá kí ló fẹ́ rí kọ́. Òṣìṣẹ́ ìjọba kan wọ́n bí dá kọ́ra epo fún táǹkì lọ. Ẹni ọba àdó bá jẹ́ pé òṣìṣẹ́ ìjọba ni ẹ̀tẹ̀lé délé ẹwádìí ẹ̀wò. EFCC ní láti wádìí ẹni bẹ́ẹ̀wò. EFCC ó ní láti wádìí ẹni ẹ̀wò òṣìṣẹ́ ìjọba tọ́rọ epo fún táǹkì nílé epo lákòókò yìí. Ó ní kí EFCC kan ti sẹ́lẹ̀ lórí. Kódà kò ní sẹ́mi ìgbà tí ń ṣe tó fi kún tí ń ṣe yẹ. Kò sẹ́ni tí ọ̀wọ́n lára láti kò. Kí ló fẹ́ jẹ́ ọ̀nà àbáyọ fún èmi àti ẹ pẹ̀lú irú situation tá a bára wa yìí? Ó ní kálukú fagídígbà fọ́lọ́ ni o, ara ni àwọn èèyàn. Àwa tá a lè sọ̀rọ̀ là ń sọ̀rọ̀ yìí o. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.